mà kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àyàngbá Ìbàtà káàkiri àgbáńlá ayé. Bí àwọn Yorùbá bá pa òwe báyìí pé ajá tí ó sọnù tí wọ́n wá ní ká parí ẹ̀ báwo là á ti parí ẹ̀? Òun rèé, ẹ jẹ́ kí n fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Òun rèé, ajá tí ó sọnù kì í gbọ̀fẹ̀ ọdẹ ni. Ajá tí ó sọnù kì í gbọ̀fẹ̀ ọdẹ. Àwọn kan sọ pé kì í gbọ́ fèrè ọdẹ. Fèrè kọ́, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ajá tó sọnù kì í gbọ̀fẹ̀ ọdẹ ni, nítorí pé ọdẹ alájá tó ń dẹgbódẹ̀gbẹ́ àwọn nìyẹn máa ń fi ìfẹ́ pé ajá wọn kó má bàa sọnù, tàbí tí wọ́n bá rí ẹran tó ń fẹ́ jẹ́ kí ajá yìí kó sáré tẹ̀lé lẹ́yìn. Ṣùgbọ́n àwọn ọdẹ tó ń dẹ ìgboro tó jẹ́ pé wọ́n ń ṣọ́lé, tí wọ́n ń ṣọ́ àwọn iléeṣẹ́ lóríṣiríṣi, àwọn nìyẹn wọ́n máa ń lo fèrè, àwọn nìyẹn ó sì ń lo ajá o. Àwọn kì í lo ajá, àwọn ilé ìníwọ̀n èyí lo ajá, fèrè ni wọ́n máa ń lò, tàbí ìbọn àti nǹkan míì tí wọ́n bá fi ń ṣe agbára. Torí náà tí a bá pa òwe pé ajá tí ó sọnù kì í gbọ̀fẹ̀ ọdẹ ni o, kì í gbọ̀fẹ̀ ọdẹ, kì í ṣe fèrè, kì í ṣe fèrè. Àgbọ́dọ̀ dojú ẹ̀rú. Àyàngbá Ìbàtà lèmi ń jẹ́, èmi ni ọmọ tí Olódùmarè yọ́nú sí, bàtà ńlá bìrí hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀. Ó dìgbà, ó dọjọ́ mi ọjọ́ rẹ̀. Mo nífẹ̀ẹ́ yín.